Good morning, Ekara. Please let me share this audio. Quick one. Quick one. Let me share this audio. Quick. Ẹ bá mi share video yìí, Ekara. Ẹ jọ̀ọ́ bá mi tag Mide Martins so. Mide Martins, come here. Mide Martins la fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ 19 years of remembrance, Madam Funmi Martins. Kò ń ṣe wípé gbogbo àwa tá ń sọ̀rọ̀ lórí Facebook mo máa sọ fún kì í ṣe adájọ́ àbí nǹkankan. But ó dàbí pé ẹ ti fẹ́ jẹ́ kó máa gbé yín wá sí orí Facebook ń sìn kan kúkú máa fẹ́ di yín sáyé, which tèmi ò dẹ̀rù pé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ kó tó kí brain yín tó máa ṣiṣẹ́. Mọ̀ pé ẹ ti ń fira yín ṣẹ̀sín. Ẹ jọ̀ọ́ 1 minute silent prayer for our Madam Funmi Martins. 19 years remembrance of Madam Funmi Martins. 1 minute silent prayer. May our soul continue to rest in peace. Sherry, àwọn èèyàn send oríṣiríṣi nǹkan sí mi, but kí n kọ́kọ́ tẹ̀ if I will still come back to talk about Baba Ijesha later. But for now, I want to talk about Mide Martins and Afees Owo tó jẹ́ ọkọ ẹ̀. Then ọmọ tí Mama Martins bí kí wọ́n tó kú, which is Damilare. Ṣé rí mi mọ̀ nǹkan tó máa ń ṣe, mo sọ fún yín ó dàbí pé Ọlọ́run ti fẹ́ la Nollywood kọjá báyìí lóòótọ́. Àní ṣé rí gbogbo wọn bá ṣe ń wò wọ́n yẹn, agídí ni wọ́n ń lò sẹ́ẹ̀, agídí. Torí tí ò bá kí ń ṣe agídí, wọ́n ní Mide Martins ó ń bá àwọn tí wọ́n lọ sórí grave màmá ẹ̀ láti lọ ṣe remembrance kan, lọ ṣe prayer fún ìyá yẹn. Ojú ò mà ti Mide Martins o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Mide. I'm trying to make this program to go on Instagram too. Because Mide need láti wọ́n bára wọn sọ̀rọ̀ ní mo sọ fún yín ọ̀rọ̀ tó yẹ kẹ́ máa bára yín sọ ń bára yín sọ dẹ̀ mọ̀ wípé mo sọ fún yín pé ìtìjú awo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni. Mide Martins ó lójú tì ó tún lórí láyà ó lọ ń bá kí lorúkọ ẹ̀ Surutu àti àbí kí lorúkọ woman tó lọ sí aboríṣàdé àbí kí wọ́n máa ń pe woman yẹn olóríṣà àti àwọn family tó lọ síbẹ̀ pẹ̀lú àbúrò ẹ̀ tó ignore tó ta sí tó mọ bọ́mọ yẹn ṣe ń jẹun. And if you go on Instagram, my followers, ẹ̀yin tèmi tẹ́ bá lọ sórí Instagram ń sìn, ẹ máa feel pé àwọn people yìí ayé wọn ti better ju everybody lọ ni. Ṣé rí ó máa ń dùn mí because wọ́n ti gbé bọ́n ṣe ń send kínní. Mo sọ fáwọn tó ń di pé kí n jáde síta pé èmi kò ń ṣe pé láti wá downgrade tàbí láti wá because mi ìmọ̀rú ìjà tó lè máa ṣẹlẹ̀ láàrin ìyá Funmi Martins pẹ̀lú ọmọ yìí after 19 years. Àwọn followers ẹ̀ kan bóyá àwọn friends ẹ̀ kan wọ́n sọ pé kí ló dé tí wọ́n ṣe gbé sí orí Facebook ṣé kàn lè bá bú Mide ni, kí ló dé tí wọ́n ò dúró kí kíní yẹn kó pé 20 years for them to show everybody by according to àwọn tó gbé story yìí wá fún mi. Wọ́n jẹ́ kó yé mi pé nígbà tí ọmọ Damilare yẹn, God bless you Damilare Martins, lórúkọ Jésù ò ní tọwọ́ bọ ò ní tọrọ jẹ. Bẹ́ẹ̀ ni Àṣàbí olóríṣà, thank you so much ma. Lórúkọ Jésù Damilare Martins ò ní bá wọn tọrọ jẹ. Ìwọ náà máa jẹ́ ènìyàn nínú ayé. Gbogbo nǹkan tí ìyá ẹ̀ ò lè dúró ṣe, tí Madam Funmi Martins ò dúró ṣe, lórúkọ Jésù ìwọ náà máa ṣe, ó máa kọjá bẹ̀. Wàá jẹ́yàn, wàá dèyàn gidi.
o ní tọrọ jẹ lọ́wọ́ ẹgbẹ́. You shall be you shall be great among your mates. Lórúkọ Jésù. Ṣé ríru nǹkan báyìí máa ń ká mi lára. Ọ̀dájú kọ́lọ́ má fún wa ní ọ̀dájú abiyamọ, ọ̀dájú ọmọ. Torí ẹ̀ tá bá ti ń bímọ nínú, ó ní mo ṣe máa ń sọ fún wa tá bá ti ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run, ká máa béèrè fún ọmọ tó máa láàánú wa lójú. Ọmọ tó jẹ́ wípé kò ní kọ̀yìn sí wa nígbà tí ó bá tó àwọn àkókò tó yẹ kí wọ́n rí níbẹ̀ nú ayé wa. Èmi ò mọ̀ pé Mide Martins yẹn ṣé wá rí kò dùn mí fún Mide Martins lọ títí tó bá jẹ́ pé Mide Martins ò lọ́kọ ni tó tún wá jẹ́ pé bóyá ọkọ ẹ̀ ò tiẹ̀ wá kí n ṣe tó súnmọ́ Funmi Martins. Ọlá ta ni Mide Martins, ọlá ta ni Mide ń jẹ lọ́jọ́ tèní. Even Afees ọwọ́ tá à ń rí yẹn ọkọ Mide Martins ọlá ta ló ń jẹ títí di wákàtí. Ṣebí Funmi Martins ló ń tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn àṣẹ ṣé kí ló ń bá ṣe ń ṣe secretary ni àbí something, because kéèsì tó wà níwájú adájọ́ mi sìn ó pọ̀ tí ò ṣe kékeré. But Mide Martins ó touch mi débi wípé wọ́n send video grave ìyá Mide Martins. Mide Martins ìwọ náà dẹ̀ bímọ ó dẹ̀ rò wípé gbogbo ohun tó ń ṣe yìí àwọn ọmọ tó bí yẹn ti ń dàgbà wọ́n ti ń rìn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Tó bá ti ṣèyàn lè bínú sí ìyá tó bí nínú títí kó tún bàjà títí wọnú grave débi tó wá jẹ́ wípé even torí mi béèrè o ibi téèyàn ò bá sí Ọlọ́run wà ń bẹ̀. Mo ní ṣé wọ́n sọ fún Mide manager ẹ̀ ni, mo ní ṣé wọ́n sọ fún Mide Martins pé wọ́n fẹ́ lọ ṣe remembrance 19 years yẹn, ṣé wọ́n sọ fún pé wọ́n fẹ́ lọ ṣe prayer. Wọ́n ní wọ́n sọ fún Mide, wọ́n sọ bẹ́ẹ̀ ni allege ni mi ò believe. Torí mo ti lọ sórí Instagram handle láti sọ fún pé kó get in touch, but ó dàbí pé torí pé ṣe mọ̀ àwọn òun ṣe ń tó mọ̀ kò lè get in touch. Mo wá believe pé bóyá chat yìí máa kàn lára, torí ẹ̀ ni mo ṣe fẹ́ jẹ́ kó bí mo ṣe ń ṣe chat yìí kó wà lórí Instagram at the same time kan lè bá mi tag Mide Martins. Ó dàbí wípé nsìn yìí ẹ ti fẹ́ máa fẹ̀dí ara yín síta torí wípé kí ni tí family bá ń bá yín sọ, tí ẹ̀gbọ́n bá ń bá yín sọ, tí àbúrò bá ń bá yín sọ, tí àwọn èèyàn bá ń bá yín sọ, àwọn tó súnmọ́ yín tí wọ́n bá ń bá yín sọ pé ìwà àbàjẹ́ ò dá, tẹ́ bá believe pé agídí kò sí nǹkan tẹ́ fẹ́ anybody lè ṣe fún yín. Ó dàbí pé like kan máa gbé yín wá sí gbangba ṣá. Mo dẹ̀ sọ fún yín wípé media bọ́n ṣe gbé yín sókè yẹn òun náà ṣe máa gbé yín wálẹ̀ nígbà tí àwọn bloggers àti speakers bá dá sọ̀rọ̀ yín tán. Mo rí grave woman yẹn, mo dẹ̀ sunkún, omijé dẹ̀ jábọ́ lójú mi wípé kí Ọlọ́run kó fún wa ní ọmọ. Àwọn ọmọ mi kan wà nígboro tó jẹ́ wípé wọn ò ní owó, wọn ò ní òkìkí, wọn ò tiẹ̀ kì í ṣe celebrity rárá. Ojoojúmọ́ every week every month no long visit grateful ìyá tó bí wọn lọ́mọ. Mide Martins mo ń bí ẹlẹ́rìí ń sìn pé èló ló fẹ́ fi ra tiles sí orí ibẹ̀ yẹn. Ẹ dẹ̀ máa bọ́ sórí Instagram, ẹ̀yin lẹ fẹ́ kàn rí yín, ẹ̀yin lẹ fẹ́ show, ẹ̀yin ni celebrity tẹ́ fẹ́ kí gbogbo ayé rí wípé ẹ̀yin gangan. It's a shame, it's just a shame to you. Shame on you, Mide Martins. Mi ò mọ̀ ẹ́ rí, mi ò rí ẹ rí, mo ti send message sí ẹ kó tó di wípé ó máa jẹ́ nǹkan tí kó má dàbí ẹni pé Eyinloju kí ló dé, nǹkan tí àwọn èèyàn lè bi mí mo ti ṣe. Mide Martins ò kì í ṣe ọlọ́rọ̀ mi, kò ń ṣe tí mo mọ̀ rí. Mo dẹ̀ ti rí pé orí Instagram tí mo ti lè pass message, mo dúró fún for her to reply me, kò dá mi lóhùn. Mo wá wò wípé ó dàbí pé ẹ̀yin celebrities tẹ́ wà tẹ́ jẹ́ Nollywood actors yìí ẹ láìkí kan wá máa fi yín ṣẹ̀sín, ẹ láìkí kó jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n bá ti dá sọ̀rọ̀ yín kí wọ́n gbé síta, kí wọ́n béèrè lọ́wọ́ ayé wípé ṣé nǹkan tẹ́ ń ṣe ìṣóbójúmu. Ẹ kì í mọ̀ pé àwọn ọ̀wà tẹ́ ń wù yìí àwọn èèyàn ń wò yín. Ṣé wọ̀nyí ló máa wá jáde lọ́la ń sìn wọ́n máa lù ẹ́ sí movie ibi tí ọmọ kan ò ti fún ìyá ẹ̀ ní respect lẹ́yìn ìgbà tí ìyá ẹ̀ kú mọ́. Wọ́n máa lù ẹ́ sìn, wọ́n máa ní kó jáde as a celebrity wípé kó wá heart ibi tí ọmọ tí ò ti respect anything
ìyá yẹn kú for good 19 years tó bá jẹ́ pé lóòótọ́ ló visit grave ìyá ẹ̀ tó lọ síbẹ̀ Mide Martins wàá fẹ́ show wàá fẹ́ kí àwọn èèyàn rí ìgbà tí wọ́n send video yẹn sí mi ìgbà tí wọ́n send gbogbo everything pẹ̀lú pictures àwọn èèyàn tí mo rí ń bẹ̀ mo wò pé bóyá Mide yẹn ṣì ń bọ̀ lẹ́yìn Mide Martins ọ̀dájú abiyamọ ni ẹ o ìwọ náà dẹ̀ ní ọmọ sílẹ̀ èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti ìyá ẹ torí wípé gbangba lójú Ọlọ́run kedere ní ìjà wo ló wá lè máa bá obìnrin yẹn jà irú inú wo ló lè máa bí ó bínú títí ó dẹ̀ bínú sí òkú ọ̀run ẹ̀yin pípù yìí ò lẹ́mìí ìdáríjìn ẹ lè jẹ́ role model ti tèmi láyéláyé ẹ̀dá tí ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀dá tí ò bá ti lẹ́mìí ìdáríjìn ẹ̀dá tó bá ti jẹ́ wípé ó bá yànjà lójú ayé títí dojú ikú ṣérú yín lẹ wá fẹ́ jẹ́ role model fáwa ṣá ẹ lè jẹ́ role model fún wa torí wípé kí ni àárín ọ̀dọ̀ yín náà láti ń rí ẹni tó ń ṣekú pani àárín ọ̀dọ̀ yín láti ń rí ẹni tó jẹ́ wípé tí ò bá achieve amen lórí ayé ènìyàn kò ní gbà Mide Martins shame on you mi ò bá yín tán mi ò mọ̀ yín rí lóòótọ́ o tún wá kọjú ìjà o tún lè máa sọ̀rọ̀ o lè máa bú àṣàbí olórìṣà yẹn wípé kí ló dé tí ò bá kí n ṣe wípé ó fẹ́ kí ayé rí bí ẹni pé wọ́n fẹ́ ṣe show off tí ò bá kí n ṣe wípé wọ́n fẹ́ kí mídíà ṣó yẹ kí wọ́n ṣe fídíò kí ló dé tí wọ́n lè dúró di 20 years Mide Martins èèyàn mélòó ló bá sọ̀rọ̀ nínú ẹbí èèyàn mélòó ló ń bá sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rẹ́ àwọn tó appreciate Funmi Martins nìyẹn àwọn tí wọ́n mọ̀ wípé tó bá jẹ́ kó sì wà nínú ayé ni bóyá òun náà bá tiẹ̀ ó yí Ọlọ́run torí pé Ọlọ́run nìkan olómọ̀gbà tí àkókò fún oníkálukú ó ti gbàgbé Mide Martins pé ìwọ náà máa padà síbi tí èmi àti ẹ máa padà síbi tá a ti wá ayé yìí gbogbo wa yà lónìí ayé tó jẹ́ wípé ayé ẹ̀ṣẹ̀ ni ayé tí ò sí adùn kankan níbẹ̀ ni ayé tó jẹ́ pé kò sí nǹkan tá a lè kójọ nínú ayé bó bá wù ẹ́ kó o máa wọ kó o máa fi góòlù kó o fi máa ṣe irin wọ̀ lójoojúmọ́ nígbà tí Ọlọ́run bá ti sọ pé ó yá tí wọ́n ti kọ̀rọ̀ wípé ó dìgbà ìgbà yẹn ni gbogbo ẹ̀ ti tán ṣé ẹ̀yin ilẹ̀ wá fẹ́ máa pera yín ní role model fún èmi ṣé ẹ̀yin ilẹ̀ fẹ́ jáde síta láti sọ pé ẹ tún ní múvì kan sìn wọ́n fẹ́ lorú ẹ síbẹ̀ wọ́n fẹ́ sọ wípé ọ̀dájú abiyamọ àbí ọ̀dájú ọmọ tí ò nífẹ̀ẹ́ ìyá ẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí wọ 19 years ńgbà tí wọ́n send fídíò yẹn sí mi mo wo ọmọ kékeré Damilare yẹn is now big boy wọ́n sọ lẹ́yìn ìgbà tí wọ́n send gbogbo kinní yẹn wọ́n jẹ́ kó yé mi wípé ọmọ yẹn ṣe ló dànù bí ẹni pé ò tiẹ̀ bá tán wọ́n jẹ́ kó yé mi pé ọmọ yẹn ò fẹ́ gbóhùn ẹ̀ Mide Martins ọ̀dájú abiyamọ ni ẹ o ṣó wá rí Mide sórí ìwọ̀nba ni máa sọ̀rọ̀ títí ẹ mọ́ tó bá jẹ́ pé single mother ni ẹni tó jẹ́ wípé ò ní ọkọ ni wọ́n á sọ pé bóyá nítorí pé ò lọ́kọ lẹ́gbẹ̀ẹ́ bóyá ọkọ ẹ ni ò jẹ́ kó o mọ̀ bóyá àìlọ́kọ yẹn ni ò jẹ́ kó o mọ̀ tó dáa nínú ayé Afees Owo o fall land mi ìwọ ni ọkọ Mide Martins ó dẹ̀ mọrú nǹkan tí bàbá yẹn ṣe tí ìyá Funmi Martins ṣe nínú ayé ẹ tí ò bá ń ṣe Funmi Martins ni ta ló mọ̀ ìwọ Afees Owo tó kọlà ta ló mọ̀ ẹ́ tí ò bá kí ń ṣe Funmi Martins ta ló mọ̀ Mide Martins ta ló mọ̀ yín woman yìí fi legacy sílẹ̀ láti fi jẹ́ kẹ́ jẹ́ ènìyàn láti fi jẹ́ kí orúkọ yẹn kó o lè bá a máa jẹ́ lọ ìwọ látìgbà tó o ti marry ṣe bó o ti marry Mide Martins o ṣe fi orúkọ ìyá yẹn sílẹ̀ tó bá jẹ́ wípé ò fẹ́ jẹ́ wípé orúkọ ẹ̀ legacy ẹ̀ ló ń lò ṣebí Mide Martins yẹn ló ṣì ń lò ṣebí Martins ìtayé ń gbọ́ nípa ẹ̀ yẹn ó làwọn fáàmù tí ì fi ń tẹ̀lé ẹ wípé òkè o torí legacy tí ìyá yìí ti fi sílẹ̀ ẹni tó ń jẹ́ Funmi Martins ìyá yìí jẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo ayé nífẹ̀ẹ́ sí ìkan lára àwọn ògbóǹtagìrì olérè Yorùbá tá a respect títí dọ̀la ni may her soul rest in perfect peace. Kí ló dé gan-an ẹ̀yin yẹ̀yẹ́ British yìí kì í ṣe èèyàn dáadáa ìkà ni
ara yín o Àṣàbí olórìṣà yẹn wá ṣe wípé ọ̀rẹ́ òun àbí àǹtí òun àbí bó ti wulẹ̀ kó jẹ́ pẹ̀lú fámílì ìyá tó tẹ̀lé wọn lọ síbẹ̀ yẹn ìwọ Mide Martins pẹ̀lú àwọn òpònú ọ̀rẹ́ tẹ́jọ́ ń ṣe àwọn ìka ènìyàn ẹ̀dá tí ó bá rí tí ò dá lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ò bá lè sọ fún ìka nírú èèyàn yẹn àwọn tó ń sọ fún ẹ pé má dá wọn lóhùn má tiẹ̀ wo bẹ̀ má jẹ́ kó máa pariwo yẹn wọn ọjọ́ ọ̀la tiẹ̀ náà ń bàjẹ́ Mide Martins Mide o ọjọ́ ọ̀la tiẹ̀ náà ń bàjẹ́ yẹn torí wípé kí ni ìwọ náà ní ọmọ títí ẹ àwọn ọmọ tó dẹ̀ ń bí sílẹ̀ yìí má rò wípé bóyá etí ń dùn wọ́n o má rò pé ojú ń dùn wọ́n oníkálùkù lásán fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ báwo ni ẹ̀yin tiẹ̀ náà ṣe fẹ́ rí lọ́jọ́ ọ̀la ṣe rí lot of people nínú àwọn Nollywood actors and actresses yìí wọ́n ti sọ ẹ̀mí wọn nù fún ayé wọn ò ní ìbẹ̀rù Ọlọ́run mọ́ wọn ò fi ìbẹ̀rù fún ikú tàbí Ọlọ́run mọ́ wọ́n rò wípé bí ayé ìṣerí ló ṣe máa lọ títí láí ẹ ti rò wípé bí ayé ìṣerí ló ṣe máa lọ ó ní mo ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé ó fi ikú ju gbogbo ènìyàn lọ ó jẹ́ kí gbogbo ènìyàn ó jẹ́ ká mọ̀ wípé lẹ́yìn òun kò sí Ọlọ́run mìíràn mọ́ ikú ló máa gbẹ̀yìn gbogbo wa ó bá lórúkọ ó bá má lórúkọ ó bá jẹ́ èèyàn ó bá má jẹ́ èèyàn bó o kọ́lé o máa kú bó o kọ́lé o máa kú bó o lọ́kọ o máa kú bó o ní o máa kú bó o bá bímọ o máa kú tó o bá bí o máa kú gbogbo ohun tó wù kó o ní nínú ayé Ọlọ́run fi ikú ju ènìyàn lọ Mide Martins ọ̀dájú abiyamọ ni ẹ́ èmi ò mọ̀ pé nǹkan yẹn ti ń lọ bẹ́ẹ̀ yẹn tipẹ́tipẹ́ ẹni tó sẹ́ǹdì ẹ̀ pẹ̀lú omijé lẹ́yìn ìgbà tí mo kà tán ṣe mọ̀ pé mo sọ fáwọn èèyàn wípé nọ́mbà mi yẹn nọ́mbà yẹn wà fún business lẹ́yìn ìgbà tí ẹni yẹn sẹ́ǹdì gbogbo details pẹ̀lú ẹ wá wo bí gírèfù Funmi Martins ṣe rí ní ojú ayé Mide Martins ní ojú ayé Afees Owo ìwọ́de ní ex-manager fún olóògbé yìí ex-manager ìyá yẹn fa ọmọ ẹ̀ lé ẹ lọ́wọ́ orúkọ ẹ̀ lẹ́sìn ń jẹ́ títí di wákàtí láìsí Martins yẹn nínú orúkọ Mide ṣe bó ti marry Afees Owo ṣebí Mide ti fẹ́ Mide ti fẹ́ Afees Owo náà ó yẹ kó ti change Martins tó jẹ́ yẹn tí ò bá kí n ṣe orúkọ ìyá ẹ̀ ló ń lò orúkọ yẹn legacy tí ìyá yẹn fi sílẹ̀ Mide Martins tó o bá rí èèyàn bá ẹ sọ̀rọ̀ tàbáwọn èèyàn kan ń bẹ̀rù ẹ láti bá ẹ sọ̀rọ̀ mò ń jẹ́ kó yí ẹ lẹ́ni pé ọmọ pa bí ọsàn bọ́ ni ọ́ irú yín yóò yẹ kẹ́ ẹ máa show lórí screen kẹ́ ẹ lẹ́ ń ṣe ìrírí ayé tàbí movie láti kọ́ wa lọ́gbọ́n torí pé ọgbọ́n kankan ò sí nínú ayé tiyín gangan o wá rí fídíò yẹn nìyẹn nígbà tó ti wá rí pé wọ́n lọ ṣe remembrance ẹni tó send gbogbo details yìí jẹ́ kó yé mi pé nígbà tí ọmọ yẹn máa ṣe birthday náà ó lọ sí orí sàárè grave ìyá ẹ̀ ó lọ síbẹ̀ láti lọ ṣe àdúrà bàbá ò ti gbàgbé ni pé ṣèbẹ́yìn náà lẹ fi ń ṣe múvì fún wa pé òkú ọlọ́mọ ò kì í sùn ṣèbẹ́yìn lẹ ń jẹ́ kó yé wa wípé òkú ọlọ́mọ ò kì í sùn Mide Martins ó ti gbàgbé pé Martins yẹn orúkọ ìyá yẹn òun ló fi ń jẹ́nìyàn nínú Nollywood lọ́jọ́ tèmi orúkọ yẹn láyé dẹ̀ sì fi ń pè ẹ́ kí ló dé tó bá já wípé ò lọ́ọ̀fù ìyá yẹn ó ṣe jẹ́ẹ̀kì orúkọ ẹ kúrò ní Martins ẹbí Mide Martins yẹn náà ló sì ń lò láti ìgbà yẹn títí di wákàtí tá à ń sọ̀rọ̀ yìí Afees Owo àgbàyà ìkànnì ẹ o kì í ṣe ọkọ dáadáa o ọkọ tí ẹnu rẹ̀ ò ká ìyàwó ni ẹ́ ọkọ tí agbára rẹ̀ ò tiẹ̀ definitely Mide Martins ló ń control live ẹ̀ Afees Owo mò ń jẹ́ kó yí ẹ̀ ń sìn pé nǹkan tá ẹ rọra show fún wa pẹ̀lú nǹkan tá a rí yẹn ìwọ tí ọmọ yìí ṣebí tí Mide Martins bá ti ẹ̀jọ́ ọmọ tó jí ọmọ burúkú tó bá jí ọmọ tí ò ń gbọ́ràn sí ẹ lẹ́nu why can't you do your best and leave the rest gbogbo yín public figure ni yín kò sí nǹkan tó bò nínú ọ̀rọ̀ ayé yín ẹ má rò wípé anybody ò lè dá sí kò sí tó kan anybody ọ̀rọ̀ live wa ni because you are public figure ni yín
à ń wò yín bí ẹni tó ń wo TV bá ṣe ń wo tẹlifíṣàn yẹn bá la ṣe ń wò yín ọ̀rọ̀ ayé yín gangan o kò wá ṣe é fi ṣe àpèjúwe múvì tẹ́ ń ṣe fún wa. Mide Martins ọ̀dájú ni ẹ́ o wá ń bọ́ sórí Instagram o wá ń jójú ẹlẹ́sìn o wá ń wọṣọ òun ṣakọ ó ti gbàgbé pé ìwọ náà máa fi ọjọ́ báyìí tí wọ́n máa sọ wípé ó dàbọ̀ kí ni ayé fẹ́ sọ nípa yín. Ẹ wá lọ wo grave woman yẹn mo wo grave Funmi Martins omi dẹ̀ jábọ́ lójú mi ìwọ ọmọ yìí dẹ̀ ń ṣe celebrity ó ń ṣe yẹ̀yẹ́ brity káàkiri ó dẹ̀ ń ṣakọ irú ẹ̀ yìí náà máa wá abroad wọ́n máa náà fẹ́ pọ́n ẹ lé pé Mide Martins dé ṣerú ẹ̀ yìí náà máa wá abroad ń sìn wọ́n máa ní wọ́n fẹ́ jókòó wọ́n fẹ́ pọ́n ẹ lé pé yẹ̀yẹ́ brity kan ti dé ń sìn grave yá ẹ lásán kò tiẹ̀ lójú even tó bá tiẹ̀ fẹ́ jà pé kẹ́nìbọ̀dì má bu ìwọ fẹ́ ṣe 20 years anniversary bẹ́ẹ̀ tó fẹ́ ṣe party ni torí nǹkan tí wọ́n lòún sọ nìyẹn wípé ṣé wọ́n jẹ́ kó o mọ̀ ni ìgbà tó ń pè ẹ́ wọ́n ṣọ́ ọmọ bí tó wà ní ṣèbí wọ́n busy ni ṣèbí wọ́n ṣe gbá ni fún ìyá tó bí ẹ lọ́mọ ìyá tó jẹ́ wípé orúkọ ẹ̀ náà ló ṣì ń lò títí di wákàtí ìyá tó jẹ́ wípé láìsí òun kò sẹ́nibọ̀dì tó fẹ́ mú ẹ kò sẹ́nibọ̀dì tó fẹ́ rí ẹ ta ló mú ẹ Mide Martins ta ló mú ẹ without Martins yẹn so gbogbo àwọn abiyamọ tó wà nínú ibẹ̀ yẹn ń sìn tó ń pera wọn ní Nollywood kò wá sí àgbàlagbà kankan tó bá ẹ̀yin wèrèwèrè yìí sọ̀rọ̀ mọ́ kò sí respect kankan láàrin yín mọ́ wọ́n ní nínú Nollywood yẹn ń sìn oríṣiríṣi orúkọ èmi rò pé tampan tá ń jẹ́ yẹn ní ìlú Canada tí wọ́n gbé wá síbí èmi rò pé òun nìkan ni gbogbo Nollywood ni àṣẹ ti pín yẹlẹyẹlẹ alábàjọ tó fi jẹ́ pé kò sí olùbáwí fún gbogbo yín alábàjọ tó jẹ́ wípé àwọn tó dàgbà níbẹ̀ respect wọn ní àti bíbà síbẹ̀ yẹn ọmọ tí ó bá ṣerú nǹkan tó ṣe yìí Mide Martins irú ọmọ bẹ́ẹ̀ yẹn bí ayé ò ṣépè fún ẹ àwọn ọ̀run gan wọ́n ń wù ẹ́ Mide àwa ò mọ nǹkan tí Funmi Martins ṣe tó jẹ́ ìyá tó bí ẹ lé ọmọ ṣùgbọ́n a mọ̀ wípé abiyamọ tí ayé láìkí bó ṣe nígbà tó wà nínú ayé pẹ̀lú àwọn ọ̀wọ̀n ọba tá a fi mọ̀ a mọ̀ wípé ìkan lára àwọn icon wa a mọ̀ wípé ìyá dáadáa tí ayé ń wò tí gbogbo ènìyàn sọ wípé láyé Funmi Martins she's a very beautiful woman and she's a bó ti wulẹ̀ kó rí ẹni tí ò kì í ṣe lérè náà fọkọ méjì ó ń bímọ fún ọkùnrin méjì ó ń fi ọkọ mẹ́ta náà ìyẹn ò kì í ṣe excuse ìyẹn ò dẹ̀ kì í ṣe nǹkan téèyàn fẹ́ fi sọ wípé ní ayé Funmi Martins ó wá fẹ́ èèyàn kan ó bímọ fẹ́ èèyàn kan ìyẹn kọ́ là ń sọ ipa titi ẹni kó bí ọmọ sí ìyá nítorí pé legacy tó fi sílẹ̀ òun láyé sì ń rí mú ẹ lára Mide Martins mo rí grave ìyá tó bí ẹ lọ́mọ ojú sì tì mí omijé jábọ́ lójú mi wípé ó dẹ̀ wo grave ìyá yẹn ó dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn wọ́n wá dé gbogbo táìsì tó wà lórí ibẹ̀ ó ti ṣí ṣé makeup tó fẹ́ ṣe ni ò jẹ́ kó ráyè táìsì ṣé aṣọ àrán tó fẹ́ gbé sọ́rùn yẹn ni ò jẹ́ kí o ló fi rò wípé o ò ní dáríjì ìyá ẹ̀ títí jọ ṣé orúkọ tẹ̀ ń lé kiri yìí àti kán mọ̀ mí kán ṣàrí pé mi ni mo wà ń bẹ̀ èmi ni kinní kan ẹ̀ ṣe é rò wípé òun ni ó máa ṣílẹ̀kùn ọ̀run ni ṣe rí lẹ́yìn ayé yìí ibì kan wà tí gbogbo wa máa ti jíyìn iṣẹ́ wa o ṣọwárí ní tó bá fi sílẹ̀ òun ló máa sọ bọ́jọ̀ láti ẹ náà ṣe máa rí àwọn ọmọ nìwọ náà ti fi sílẹ̀ yìí àwọn ọmọ nìwọ náà bí ní rẹpẹtẹ yìí lórúkọ Jésù ò ní bá wọn kánjú kú èmi náà ò ní bá wọn kánjú kú ṣùgbọ́n má gbàgbé wípé o bí ọmọ sílẹ̀ àwọn ọmọ títí ẹ náà ò ní gbàdúrà kí kankan nínú wọn kó wá dìgbà ogbó nígbà tí o bá lọ tán kí wọ́n wá máa ṣépè tàbí kí wọ́n máa bínú sí orórì ẹ èmi ò love bí mo ṣe rí grave yẹn mo dẹ̀ ti sign the message kó tó di pé mo jáde síta omijé jábọ́ lójú mi ọmọ àbúrò ẹ Damilare yẹn ọmọ yẹn nídìí ìtọ́jú má jẹ́ ọ̀dájú ọmọ Mide Martins wọ́n ló ní agídí wọ́n ní kò sí èèyàn kankan tó ju ẹ lójú
wọ́n ní kò sí ẹni tó rẹ́dì láti gbọ́rọ̀ sí lẹ́nu, wọ́n lọ bìlíìfù wípé bó ṣe wà yẹn kò sí nǹkan kan tẹ́nibọ́dì lè ṣe. Mide Martins, má gbàgbé wípé sórí tí ayé bá báyàn dá sí ọ̀rọ̀ tí ò yẹ kán dá sí, bí èèyàn bá ṣe wà lókè báyìí ló ṣe máa ń wálẹ̀. Mide má má ba yí ara ẹ jẹ́, má ba kárí ara ẹ jẹ́. Ẹnu tí wá ń kún ẹ káàkiri báyìí, àbúrò ẹ wà níbẹ̀, ó ní ìdí àánú láti ọwọ́ ẹ. Afees Owo, àgbàyà ìkàmà ní ẹ o, ọkọ tí ẹnu rẹ̀ ò tọrọ ní ẹ, ọkọ tí ó jẹ́ wípé even nígbà míì tíyàwó bá lágídí, tí torí pé ó jẹ́rú èèyàn tó jẹ́ public figure, ó yẹ kó wò wípé kí ni ayé fẹ́ sọ nígbà tí wọ́n bá rí mi báyìí, nígbà tí ẹbí wọn náà pè ní manager, ẹbọn ní manager Mide Funmi Martins ní ẹni. Níbo ni ilé ayé yìí ń lọ gan? Níbo ni ilé ayé yìí ń lọ gan? Ó ní níbo ni mo lè sinmi lé, èmi kò mọ̀, ohun gbogbo ti di ṣọ́ra. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? A dẹ̀ ń rí yín, ṣérú yín ilẹ̀ wá fẹ́ máa jáde síta, ẹ fẹ́ kàn máa sọ wípé role model ni yín. Irú yín ilẹ̀ máa lẹ́ wá sínú Canada ń sìn, àwọn wèrè kan wá ní wọ́n fẹ́ kó pati jọ wípé ókè o Mide Martins wàhálà irú ọjọ́ yẹn mo lè wá dàbẹ̀rù. Lọ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí ká, wọ́n ń gbéná wojú ti tèmi torọ́ mọ̀ pé mi kì í kọjá àyè mi. Ṣùgbọ́n tí n bá gbọ́ wípé irú ẹ wá sí Canada, wọ́n wá náà fẹ́ ṣe pati, kò sí bí mi ṣe ní gbọ́ pé irú ẹ wá sí Canada, wọ́n wá ní wọ́n fẹ́ ṣe welcome party kan, pé celebrity wèrè kan wá sí Canada, a máa fi ẹ̀ṣẹ̀ sìnkú òǹbẹ̀ ni. Torí wípé kí ni ò fi legacy tó dára sílẹ̀ rárá. Wàá dẹ́rù UK yẹn náà sìn, gbogbo àwọn producer promoter torí nǹkan táwọn máa jẹ, ṣé wọn kì í bá yín sọ̀rọ̀ ni? Lójútì ni. Kí ló dé tẹ̀ ń ṣe yánmayànmá? Ẹ ń ṣe yánmayànmá o. Gbogbo ń tẹ̀ ń ṣe yìí ẹ̀sìn lẹ̀ ń fira yín ṣe. Ṣẹ̀wárí ìsìn wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ lanu Nollywood kọjá ni. Ẹ wo bí Ọlọ́run ṣe wá ń gbé ẹ̀sìn yín jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Àṣé gbogbo ayé tẹ̀ ń rí yẹn, ó ní mo ṣe máa ń sọ fáwọn èèyàn. Ẹlòmíì ń tágbára rẹ̀ ò tó, ọkọ ẹlòmíì ò ní agbára àwọn nǹkan míì tó ń bàjà fún nínú ilé nítorí pé ó ń wo àwọn celebrity yẹn lórí Instagram. Ó ti fẹ́ pa ọkọ ẹ̀. Ẹlòmíì ó ti ń gbé ọkọ ẹ̀ ṣépè nínú ilé pé kò ra Brazilian fóun, kò ra góòlù fún òun, ẹ̀dẹ̀ ń lé góòlù kiri. Jọ ṣé góòlù yẹn ṣóun ni ó fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó gbọ́, àbí kí Ọlọ́run ó mà ṣe o. Gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ wà lórí kíní tẹ́ jí abiyamọ, tẹ́ ẹ bá rí gírèfù Funmi Martins, ẹ máa ṣépè fún Mide Martins. Gbogbo bí tẹ́ bá ti rí tó bá jókòó sí, ó yẹ kán máa lẹ̀ lóko ni. Nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe, ẹ ní ṣe é. Ẹ wá máa ṣe fake life kan ṣàti ẹ̀rí yín, ẹ̀yin ni celebrity, ẹ̀yin ni kán wo fíìmù yín, ẹ̀yin ni kí ni nǹkan legacy wo lẹ fi sílẹ̀. Mide Martins, èmi wá sọ fún ẹ láàárọ̀ yìí wípé ọ̀dájú ọmọ ni ẹ́. Lọ tún gírèfù ìyá ẹ̀ ṣe, lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, sọ pé kí òkú ọ̀run kó dáríjì ẹ́, fa àbúrò ẹ mọ́ra, fa Damilare mọ́ra. Àwọn ayé ń wo gbogbo yín tó bá jẹ́ pé ẹ̀ ti sí níta tẹ́lẹ̀ ni possibility wà kẹ́nibọ́dì má tiẹ̀ mọ̀. Ṣé ti rí pé wàhálà wà nínú bí ayọ̀ ṣe wà ń bẹ̀ náà ni wàhálà ṣe wà nínú káyé mọ̀ọ́yàn o. Mi ní parọ́ fún yín o, orúkọ ní agbára gidi gan. Ṣé rí bí oge ṣe wà ń bẹ̀ téèyàn máa wò pé wọ́n ti mọ̀ mí, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣọ̀yàn. Wò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn tó ń ṣọ́ èmi náà wà, àwọn tó ń wò wípé àwọn fẹ́ wo bí tí wọ́n ti máa mú ẹyin lójú, àwọn náà wà ń bẹ̀. Immediately tí wọ́n bá nígbà tí ọ̀rọ̀ kinní kan ṣẹlẹ̀ nígbà kan sẹ́yìn, ṣé mi ìsáré ṣe àtúnṣe, tí wọ́n bá pè yín sí àkíyèsí nǹkan tó bá lè tánìṣí íméèjì, tó bá lè ba gbogbo orúkọ tẹ́ tí ń bíùdì jẹ́, ẹ túnbẹ̀ ṣe. Kò wá tún wá kí n ṣe nǹkan ọ̀tá, ó tún wá jẹ́ ẹni tó jáde lára ẹ̀, orúkọ ẹ̀ náà ló dẹ̀ fi ń jẹ́ èèyàn títí di wákàtí nínú Nollywood.
orúkọ ẹ̀ náà láyé sì fi ń mọ̀ ẹ́, orúkọ ẹ̀ náà sì fi ń gbé ẹ kiri pé Mide Martins, Mide Martins. Yín ò bá kí n ṣe wípé o respect Martins orúkọ yẹn, o fẹ́ jẹ́ kí ayé kó pọ́n ẹ lé pẹ̀lú Martins yẹn, kí ló mú ẹ tó change orúkọ yẹn? O ò lè change ẹ̀ toró o mọ̀ wípé Mide Funmi Martins ó fi legacy tó dára sílẹ̀. O mọ̀ pé Funmi Martins ó ṣe nǹkan tó dára sílẹ̀. O mọ̀ pé ẹni tí ayé nífẹ̀ẹ́ sí ni. Ó dẹ̀ kú ní kékeré. Ayé dẹ̀ wò wípé ó kó àwọn ọmọ kéékèèké sílẹ̀. Wọ́n dẹ̀ gbà yín. Ayé tẹ́wọ́ gbà yín. Ayé tẹ́wọ́ gba gbogbo yín. O dẹ̀ dá tí ò bá kí n ṣe wípé wọ́n kéjà gbà síta lórí ọmọ Damilare yẹn. Àwa feel pé wọ́n ló ń tọ́jú Damilare ni. Mide Martins, àwa rò pé wọ́n ló ń tọ́jú Damilare ni. Àwa rò wípé wọ́n ló ń rán lọ sí school. Àwa rò pé wọ́n ló ń support ẹ̀. Àwa rò pé wọ́n ló ń pọ́n ọmọ yẹn lé. Àṣé ò ṣe nǹkan kan lórí Damilare. Tó o bá mú Damilare as your first child, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ó lè adopt ẹ̀ bí gẹ́gẹ́ bí àkọ́bí nínú gbogbo ọmọ tó bí nínú ayé. Kó o jẹ́ kí ayé rí wípé ìyá yín kú lóòótọ́, ṣùgbọ́n ìyá kú, ìyá dẹ̀ sì kú ni. O ò sí nípò ìyá rárá. Mide Martins, ọ̀dájú abiyamọ ni ẹ́. Lọ ṣe àtúnṣe. Lọ sí ojú orórì ìyá ẹ. Lọ bẹ̀bẹ̀. Ẹ try láti túnbẹ̀ ṣe. Mide Martins, o kì í ṣe ọmọ dáadáa o. Afees Owo, o kì í ṣe ọkọ dáadáa. Tẹ́ ẹ̀ bá rẹ̀ èèyàn bá yín sọ, bóyá táwọn bloggers àwọn speakers bá gbé yín síta, bóyá ń gbà yẹn, bóyá ẹ máa mọ̀ wípé ó ti ń di ìtìjú fún yín. Lóòótọ́ wọ́n ní Mide o, wọ́n ní òlójútì, wọ́n ní òkè ẹ̀, wọ́n ní ní tó bá wọn anybody kó sọ. Ṣùgbọ́n àwọn èèyàn tó ń pọ́n ẹ lé, àwọn gangan lórí wọn ò pé. Àwọn tó ń rí ẹ bí celebrity, àwọn tó ń rí ẹ bí role model wọn, kan jáde síta ń sìn, kan wá wo bí grave ìyá ẹ ṣe rí. Wọ́n gbé flower lọ síbẹ̀. Àṣàbí olórìṣà lọ síbẹ̀. Ó lọ give ìyá ẹ ní respect. Ó dẹ̀ tún kọjú ìjà sí wọn. Ó tún sọ̀rọ̀ sáwọn èèyàn yẹn. Ó tún sọ pé torí wípé wọ́n fẹ́ show off, òun ló jẹ́ kán lọ bẹ̀ ṣán mọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe ní 20 years. Ṣé wọ́n tó ṣe nǹkan kan láti day one ló wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ pariwo ní 20 years? Ṣé kó o lè bá a mú aṣọ àti gèlè ni? Ṣé káyé lè bá a rò wípé kó o lè gba gbogbo yìí yẹn, kó o lè gba gbogbo grace yẹn? Nǹkan tá a rí gbogbo yín sí náà nìyẹn. Àṣehàn náà ni èmi ni mo wà ń bẹ̀. Ẹ wò báyìí pé mo ti ṣe ìtaari yẹn lásán. Kò sí nǹkan tó fẹ́ ṣe. Even kó o ṣe 40 years káyé gbọ́kọ̀rún mọ̀, kó o pe Sànní, kó o pe Òbé. Wàláì Mide, o ti ba yí ara ẹ jẹ́. Wá lọ wo bí grave ìyá ẹ ṣe rí. Everybody rí. Wọ́n send ẹ̀ sí mi, mo dẹ̀ ń sunkún. Táìsì yẹn ti kọjá áàfù. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣa gbogbo àwọn ewé lórí ibẹ̀ báyìí ni. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣa àwọn ọ̀dọ̀tí lórí ibẹ̀ báyìí ni. Ó dẹ̀ ń ṣakọ. Ẹ dẹ̀ ń jáde, ẹ̀ ń ṣe movie. Ẹ̀ ń pọ̀, ẹ̀ ń pera yín ní celebrities. Ẹ̀ ń ṣakọ. Wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ayé ò gbọ́dọ̀ ṣe kinní. Ẹ fẹ́ pọ́ṣá ni. Ẹ fẹ́ kán rí pẹ́yìn lẹ ṣáà wà ń bẹ̀. Afees Owo, tó bá jẹ́ pé lóòótọ́ ọkùnrin ni ẹ́, tí ò fẹ́ ká believe nǹkan tó ń sọ lórí ìyàwó ẹ̀ yìí, wípé ṣe ni ìwọ gangan ló máa sọ fún ẹ pé kó o jókòó pé òun ń bọ̀, kó o jẹ́ kó òun sáré lọ ṣe ní tóun fẹ́ ṣe. A jẹ́ pé tòótọ́ ni. Ṣé o mọ̀ wípé ẹ máa rí wípé tí nǹkan bá tí èèyàn méjì mẹ́ta mẹ́rin bá ti ń tẹnu mọ́ nǹkan, traces òótọ́ kan ti ń wà ń bẹ̀ nìyẹn. Gbogbo orú àwọn nǹkan tá à ń rí torí tó bá jọun la fi ń wí ohun. Àwọn nǹkan tá à ń rí ń sìn, ó ti ń jẹ́ kó yé wa pé lóòótọ́ Mide Martins òun ló ń control Afees Owo. Tí wo ò bá tiẹ̀ wá wo ti Mide tó wò wípé ọmọ tẹ́nu rẹ̀ ò kọ́ apá ẹ̀ ò ká. Òkàn kàn wò, ìwọ náà kàn dọ́ra, òkàn manage ni. Ó kàn lè sọ síta ni. Mide Martins ò kì í ṣe ìyàwó fún ẹ. Wọ́n ti jẹ́ kó yé wa pẹ̀lú everything wípé ó máa sọ fún ẹni pé jókòó kó gbẹ́nu ẹ lọ́wọ́, òun níbi tóun ń lọ. Ara ẹ̀ nírú tó ṣẹlẹ̀ yìí. Ẹ ti ń fẹ̀sí ara yín hàn síta. Ẹ wá lọ wo olórí ìyá yẹn. Funmi Martins ó wọ̀ tí kí wọ́n ṣe dáadáa jù bẹ́ẹ̀ yẹn lọ fún. Mide Martins ó ń wọṣọ. Ṣé bó ń jẹun? O ò rántí okú ọ̀run yẹn ti lọ.
kò kúkú sí pé bóyá oúnjẹ ló fẹ́ fún mọ́ tó bá imagine kó jẹ́ pé ó wà láyé ń sìn ṣe bó o máa fẹ́ sọ pé o fẹ́ kọ́lé fún ṣe bó ló máa fẹ́ ra mọ́tò fún ṣe bó o máa fẹ́ wọ aṣọ sí lọ́rùn gẹ́gẹ́ bí ìyá tó bí ẹ lọ́mọ especially tó fi oúnjẹ sílẹ̀ fún ẹ ṣó o mọ̀ pé ni tó bá ti fúnyàn lóúnjẹ ó ti fúnyàn ní nǹkan téèyàn máa jẹ títí ayérayé ni nǹkan tí Funmi Martins fi sílẹ̀ fún ẹ nǹkan tí ò lè parẹ́ títí láé ni mo fẹ́ kó o lọ ṣe àtúnṣe Afees Owo mo fẹ́ kó o ṣe àtúnṣe ṣèbí máníjà ìyá yìí ló jẹ́ nígbà tó wà láyé kò yẹ ká ẹ jẹ́ kán gbèrú kí nǹkan báyìí jáde síta táyé fi máa wá fi yín ṣẹ̀sín ẹ̀sín ni gbogbo yín fira yín ṣe yìí tẹ́ ẹ̀ bá mọ̀ àsìkò yìí ó dàbí wípé táìmù yìí òun ló ní fún ẹ̀yin Nollywood báyìí ó dàbí pé Ọlọ́run ń la ibẹ̀ yẹn kọjá lọ́wọ́ yìí lóòótọ́ ni torí kéèsì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà gbé wá fún mi tí àwọn èèyàn tó ń ká wọn lára kí ló dé tẹ̀ ń ṣe báyìí jọ̀ọ́ bá wa tọ́jú Damilare Afees Owo ṣebí wọ́n lórí ó mà ṣe o èmi fẹ́ kúrò lórí ìyẹn mo fẹ́ wá sáré sọ nǹkankan lórí bàbá Ìjẹ̀ṣà wo àṣejù tí mo sọ fún yín lánàá yẹn ṣe rí kó ti délẹ̀ ń sìn gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ briefly tí wọ́n sáré sọ fún mi pé wọ́n ní wọ́n fẹ́ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ wọ́n yarí pé wọ́n gbọ́dọ̀ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ kí ló dé tẹ́ ẹ lágídí ẹ jẹ́ kí tí wọ́n bá fi sílẹ̀ tó bá jẹ́ èmi ò sọ wípé n tó ṣe dáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí wọ́n máa fi sí títí tí òfin ní ráyè láti máa ó wà unbelievable lóòótọ́ wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọ́n lè sáré wọ́n lè release èèyàn kó dẹ̀ máa lọ sí kọ̀tì kó máa bọ̀ ṣùgbọ́n èmi tún gbọ́ lẹ́nu àwọn kan lẹ́yìn ìgbà tí àwọn yẹn sọ wípé wọn ò fi sílẹ̀ lénìí àwọn kan tún sọ̀rọ̀ wípé reason tí wọn ṣe lè fi sílẹ̀ ni wípé wọ́n ń follow nǹkan tí àwọn èèyàn ń sọ wọ́n ní àwọn pólíìsì náà dẹ̀ ní agbára ní apá kan wípé láti sọ bẹ́ẹ̀ àwọn kan sọ pé wọn ò lágbára wọ́n lè sue wọ́n lè charge wọn kò yẹ kó lò ju 72 àbí 40 something lọ I don't know èmi ò mọ bí law Nàìjíríà ṣe rí but èmi ń jẹ́ kó yé yín wípé tó bá jẹ́ pé wọ́n fẹ́ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń lọ sí ẹ̀ ń lo agbára yìí àṣejù mà ti ń wọ̀ tán bá ní wọ́n fẹ́ fún ní house arrest tí house arrest bá wà ẹ jẹ́ kán fún ká fi rí gbogbo àwọn key fact fi jáde oríṣiríṣi náà ló ń jáde kí fact fi jáde ẹ wo ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ mọ̀ pé kéèsì ọ̀tọ̀ la máa ń treat ẹ̀ mo kàn sáré mẹ́nu lọ síbẹ̀ bó ṣe ká mi lára ni Mide Martins ló ní chat yìí Mide Martins mo ti táàgì ẹ tó bá wùn ẹ́ kó o gbọ́ wọ́n ti ní kò sí ẹ̀dá alààyè tó lè bá ẹ sọ̀rọ̀ tó lè gbọ́ torí o ní agídí wọ́n ní bó o ṣe wà yìí àṣàbí olórìṣà wọ́n ló rẹ́dì láti ṣe anything pẹ̀lú àwọn tó lọ fíṣítì grave fún mama Martins yẹn láti lọ ṣe àdúrà fún 19 years remembrance kan tó lè gbéra kúrò láti Èkó lọ sí abúlé yẹn Mide Martins ìwọ ìdẹ máa tún lè jáde lórí Instagram ń sìn ó fẹ́ pọ́ àbí we are watching you all à ń wo gbogbo yín Ọlọ́run dẹ̀ ń wò yín ṣùgbọ́n gbogbo wa la wo agbádá kú kò sẹ́ni tí ò ní lọ bóyá ní tàbá ní ó mọ̀rọ̀ sọ àbó ò mọ̀rọ̀ sọ ayé tiẹ̀ ń wò àbí wọn ò wò ẹ́ gbogbo wa la máa lọ lọ́jọ́ kan mo fẹ́ kó o mọ̀ wípé yín tó ṣe fún ìyá ẹ yẹn tí àwọn ayé bá ní ọmọ máa ṣerú ẹ̀ fún ẹ ṣé wọn ò rí sọ báyìí torí ìwọ náà lọ́mọ títí ẹ ó ti bí ọmọ sílẹ̀ Mide Martins change ways ẹ má jẹ́ kí nǹkan tí òǹkan kó wá ba career ẹ jẹ́ kó ba ọjọ́ ọ̀la ẹ jẹ́ because people are watching you Mide Martins ó ti shame on you for real shame on her Mide Martins ó ṣe fún ẹ o ẹ má gbàgbé fún gbogbo ẹ̀yin tí ẹ make order tea lọ́wọ́ Eyinloju lánàá tí ò ń ṣe ní kinní àti fún gbogbo ẹ̀yin tẹ́ order spiritual items yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run weekend láwà kò lè kàn yín lára ẹ fún mi títí di Tuesday by Tuesday lágbára Ọlọ́run ẹ máa receive ẹ ní agbára Ọlọ́run ẹ má gbàgbé spiritual items wà bó ṣe wà bóyá o fẹ́ ọ̀nà mílà àbó o fẹ́ favour ojú rere Ọlọ́run
àbó wa tiẹ̀ wá wò wípé evil eye kan ó wà níbì kan àbó tiẹ̀ wá ń wò wípé tó o bá ti débì kan tí gbogbo ayé bá débẹ̀ ṣe ni wọ́n máa ń léwọ̀ dànù. Kò sí ní tí Ọlọ́run ò lè ṣe tó bá dẹ̀ ti jẹ́ nípa ti spiritual items Eyinloju Olódùmarè ni. Wò ó, Ọlọ́run ni àwa fi ń tẹ́lẹ̀, òun náà la fi ń ṣewájú, òun la fi ń kẹ́yìn. Àdúrà ẹ máa gbà nítorí wípé kíni tó bá ti jẹ́ wípé ní titi wa ni Ọlọ́run ni, kò sí kó o má rí yàtọ̀. Ìwọ náà á dẹni ńlá, wàá débi ibi tó o ti rò pé ò lè sọ̀rọ̀ yẹn, wàá sọ̀rọ̀ níbẹ̀, wàá la àgbáyé já. Gbogbo àwọn tó ti rò pé ò lè ṣe rere yẹn, gbogbo wọn máa wà ní àtẹ́lẹsẹ̀ rẹ, wọn máa béèrè ní wípé Ọlọ́run wo ló ń sìn. Ìwọ náà lè try spiritual items wa lọ́jọ́ tèní. Ẹ pè wá sórí +1416 725 6606 tàbí tó bá jẹ́ wípé ó tiẹ̀ wá wò pé slim tea Eyinloju ìwọ náà fẹ́, ó fẹ́ jẹ́ distributor, mo sọ fún ẹ worldwide là ń post gbogbo ọjà tó ń jáde ní iléeṣẹ́ TBF with DHL ló fi máa gbà á, fast track dẹni ó máa dọ́dọ̀ yín. Minimum order lórí tea wa is òun lẹ̀ ń wò yìí, àwọn product wa lẹ̀ ń wò ńlẹ̀ńlẹ̀ yẹn. Minimum order is 4 boxes. Torí ẹ̀ 1 box wa á jẹ́ kó wọ́n rárá, just $25 ni. Mẹ́rin tẹ́ ẹ̀dẹ̀ lè order fún ó jẹ́ $100. Mi ìmọye tó máa jẹ́ lọ́dọ̀ yín, a dẹ̀ máa fún yín ní price tá fi tẹ́ fi máa gbé tó máa dọ́dọ̀ yín. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé o wá wò pé Eyinloju Olódùmarè o ò fẹ́ go into spiritual items, you don't want to go into Eyinloju slim tea, but o nífẹ̀ẹ́ sí Eyinloju food plantain flour, Eyinloju bean powder with sauce. Àbí ìwọ náà tiẹ̀ wá wò pé bó o ṣe wà yìí o, ó tiẹ̀ wá fẹ́, ìwọ náà fẹ́ ní pọ́ǹdì. Mo ti sọ fún yín tí pọ́ǹdì bá ti wà available, I will let you know. Àwọn èèyàn wọ́n ní mí lára gan lórí pọ́ǹdì wa. Mo dẹ̀ ti sọ fún yín, mo jẹ́ kó yé yín tí pọ́ǹdì wa bá ti wà available, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Pọ́ǹdì wa ti kún lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi ò dẹ̀ rẹ́dì láti ti hold owó kọ̀ọ̀kan sọ́wọ́. Ẹ má wulẹ̀ sanwó kankan sí àkáǹtì mi láti sọ wípé tó bá wà available. When it is available, màá jẹ́ kí gbogbo yín mọ̀ pátápátá. Ẹ má bọ́dà, ẹ má san anything sí àkáǹtì mi wípé Eyinloju mo fẹ́ deposit, mo fẹ́ ṣe no, ní ìdí ẹ̀ lọ́wọ́ báyìí. Nígbà tí a bá ti ní pọ́ǹdì wa tó bá ti wà available, I will come live. Màá jẹ́ kí gbogbo yín mọ̀ wípé pọ́ǹdì wa wà available. Tó bá wá wò wípé Eyinloju food plantain flour, Eyinloju bean powder, tàbí o fẹ́ ra ilẹ̀, àwọn kan fẹ́ gbé contract ilẹ̀ fún wa, wọ́n fẹ́ gbé contract ilẹ̀ fún wa ká bá wọn jẹ́ kí lorúkọ ambassador. Ṣùgbọ́n mo wà lórí àwọn nǹkan kan, mo fẹ́ get àwọn nǹkan kan because mi ò fẹ́ get involved nínú nǹkan tí mi ò bá tí mi ò bá make sure pé mo mọ̀ nǹkan tó jẹ́ pé ó real. Torí Eyinloju náà ní àwọn land tó ń tà tí ó lè má pọ̀ lọ títí, but torí gbogbo ilẹ̀ wa in tó kú ò pọ̀ mọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín. Ṣùgbọ́n ẹ má gbàgbé, tó bá ti jẹ́ ni tó yẹ pé o fẹ́ spiritual items wa tàbí o fẹ́ kí lorúkọ ẹ wa, má hesitate, ẹ má hesitate láti pè mí. Òǹrè Eyinloju food plant, Eyinloju spiritual items òun lélẹ̀. Tó bá dẹ̀ jẹ́ tí ìwà lẹ́fẹ́, Eyinloju slim tea òun lélẹ̀. Ẹ má hesitate láti pe Eyinloju. Ẹ lè lọ sórí website wa náà, ẹ lọ sórí website wa. Bóyá o fẹ́ order fabrics, o need àwọn nǹkan míì tí ò kí ń ṣe fabrics, ẹ̀yin náà ti ẹ̀ try, ẹ check iléeṣẹ́ Eyinloju lẹ́ni, ẹ lọ wò ó, ẹ lọ sórí www.tbfeyinlojuvillas.ca. Ibẹ̀ ni website wa wà. Àbí tó bá wá wò wípé o ò tiẹ̀ get bó ṣe ń lọ ńbẹ̀, o fẹ́ kó o fẹ́ bá Eyinloju sọ̀rọ̀ tàbí àwọn òṣìṣẹ́, o lè pè mí sí orí +1416 725 6606. Just WhatsApp nìkan òun lẹ ti lè get through lórí nọ́mbà yẹn sí mi. Tẹ́ bá pè direct mi ò ní gbé because mo busy lórí nọ́mbà yẹn gangan. So WhatsApp mo fi sí orí another phone ni, òun la fi ń deal pẹ̀lú business. Ẹjọ́ tí ò bá ti kí ń ṣe business, ẹ má wulẹ̀ dààmú láti pè wá. Tó bá jẹ́ pé ẹ fẹ́ fún wa ní information, go straight to the information. Ẹ má wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ wípé Eyinloju mo fẹ́ ṣe kinní kan, because tẹ́ bá ń ṣe gbogbo yẹn, ẹni tó ń deal pẹ̀lú WhatsApp bí wọ́n lè block yín.
òun ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Ẹ má hesitate láti contact iléeṣẹ́ wa lórí +1416 725 6606 tàbí kẹ́ ẹ lọ sórí wẹ́bsáìtì wa www.tbf-eyinlojuvillasignature.ca. mo sọ fún yín a wà lórí Amazon. Kò ń ṣe pé ẹ máa tẹ TBF, ẹ kàn tẹ slim tea tí ìwà máa jáde. Tẹ bá tẹ slim tea ẹ máa rí oríṣiríṣi slim tea, ẹ máa rí tiwa náà tó máa jáde ńbẹ̀. TBF Eyinloju slim tea òun lẹ̀ ń wá. Ẹ má lọ máa lẹ́ ń wá Eyinloju slim tea tẹ́ ẹ bá fi TBF sí fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ẹ lè má rí. Mide Martins advice kó o lè bá mọ̀ wípé wọ́n ti ń gbé káàkiri lórí ọ̀rọ̀ ẹ̀ báyìí. Tún ibẹ̀ ṣe o, tún bí tó kù nínú in tó yẹ kó ṣe yẹn tún ṣe. Afees Owo, ìwọ náà ṣe bí ọkùnrin, mo fẹ́ kó ṣe o, kó o rògbà tí ìyá yẹn wà láyé in tó ṣe nínú ayé ẹ. This is your sister, your daughter and your friend Oluwalobumi Ọmọdéagbo, popularly known as the CEO of iléeṣẹ́ TBF Eyinloju Villa Signature Worldwide. Thank you so much. Ọmọ yín ni, ó dàbọ̀. Eyinloju Olodumare. Bye for now.